òun tún rédíò owó ti àti pé òun tún ti fẹ̀rẹ̀ ṣáà máa sùn lẹ́ka jáde lọ. Ipò tí ó wù ọ̀pọ̀lọpọ̀ yẹn ni lóòótọ́ a rí táwọn aráàlú ẹkùn ẹsẹ̀sán òru mọ́kànlá báyìí mẹ́sàn-án náà gbọ́ nípa tàwa a rí pé wọ́n rọgbà yìí ká wọ́n ṣùgbà yín àdẹ̀tí báwọn kan sọ̀rọ̀ lẹ́ni àwọn tí ń lọ́ba ní òru ní ti ọba joel ọ̀lànìyàn tó yẹ kó yàtọ̀ pé àwọn inú àwọn dùn pé ògbórí àkìlẹ̀ àwọn bá láyé ṣùgbọ́n kò wá ní sẹ́ká máa ra àwọn tó máa bínú èèyàn a dẹ̀ rí ìròyìn ní ìjẹta pé ẹnìkan tó wà ní ẹjọ́ tí ipò yìí náà wù wọ́n náà ń bá ìlú orúkọ jẹ́ wọ́n sponsor àwọn nǹkan tó yẹ kí wọ́n sọ ń pa orí adé ẹ̀yìn àtàwọn tẹ́jọ gún ipò ìyàwó lẹ́kọ́ síra yìí. ṣe rí ní ti ipò orí ibú ni wọ́n bá yàn dùn o gbogbo nǹkan tó bá da gbọ́dọ̀ bá yàn dùn kódà bẹ́ẹ̀ bá ń dùn nǹkan tẹ́ẹ̀rẹ́ lómi tó ń bá yín dùn ẹ̀ sáǹjẹ̀ ó da ká bá yàn dùn nǹkan ṣùgbọ́n wọ́n máa ń pè nǹkan kan ní pé mọ̀ fún ìtẹ́lọ́rùn bí eégún bẹ́ẹ̀ bá ti lùlù dé onílù bá ti lùlù déégún dé ìgbàlẹ̀ ó ti mọ̀ pé òun ti dé ẹkún ti padà torí onílù ìbá eégún wọ̀ gbàlẹ̀ bẹ́ẹ̀ lọ̀rọ̀ ọ̀pọ̀lọpọ̀ adájọ́ máa ń dùn nǹkan lọ́pọ̀lọpọ̀ gbà máa ń rí ṣùgbọ́n mo dúpẹ́ fọ́lọ̀ ní ẹkùn owó wa yìí àwọn 8 la dùn àwọn bíi 6 dẹ̀ ti gbà fọ́lọ̀ ṣùgbọ́n ní tìí tẹ́ wá sọ yẹn kò lè mọ̀ rí bẹ́ẹ̀ torí ẹni tá a nà lára ń ta abẹ́ni tó ti ra mọ́tò yìí lẹ̀ tó ti kọ́ gà á lẹ̀ tó jáganjú palace tó gbadé wọ̀ tó ti radé tó ti raṣọ oyè tí ò wá padà rọ́bà jẹ yóò dùn tó gbogbo wọn náà lè dá wọn lẹ́bi ṣùgbọ́n gbogbo nǹkan ló níwọ̀ntúnwọ̀nsì téèyàn bá ti bá nǹkan débi kan èyí ó sinmi ṣùgbọ́n látara ẹ̀ náà irú wọn mọ̀ wá gbogbo ọ̀nà láti fi búyàn ara ẹni irú yìí tẹ́tọ́ fáwọn èèyàn sọ pé ìlú ìgbóná ti ń mọba ìbéèrè tá kọ́kọ́ wá bí wọn ni pé àwọn tí wọ́n mú lọ́mọba ẹ̀ ṣé ọba tọ́ sí wọn ṣọmọba ni wọn àbí wọn yìí ṣọmọba ṣé ìdílé wọn jọba rí àbí wọn ò jẹ́ rí gbogbo nǹkan yìí náà lẹ́fìmọ̀ wípé ara àhesọ àwáwí àwọn tí ó dùn ọmọ oyè ó bọ́ sípò ọba ni tó bá wá rí bẹ́ẹ̀ náà èmi bí ẹnìkan yìí náà bí ẹnìkan wàá jókòó àwọn àròwò orúkọ rẹ̀ ṣé kò sí nù tàbílẹ̀ tó ń jọba ni àbáwọn afọbajẹ àbáwọn ìlú tó bá fọmọ ìyé lẹ̀ pé òun làwọn mú lọ́ba wọn ṣé yóò wá wu afọbajẹ kan àbólóyè kan kó kàn déédéé mọ ẹni tí ìran rẹ̀ ò jọba rí kó dẹ̀ lóun ló ń dìbò fún pé kó dọba àbí gómìnà náà yóò kàn déédéé ànáǹsì ẹni tí ìran rẹ̀ ò jọba rí láyé tá a wà yìí tó jẹ́ wípé ìtàn bẹ́ẹ̀ gbogbo téèyàn bá ṣe ní kọ̀rọ̀ gbangba ni yóò hàn ó túmọ̀ sí wípé kò sí ni àhesọ wà ṣùgbọ́n adúpẹ́ fọ́lọ́ wípé kò ju bó ṣe wà yìí lọ. kábíyèsí kó tó di pé lórí àpèrè àwọn aláyín orúkọ tó bá yìí fi mọ̀ yìí náà ni bàbá àṣà jẹ́ lógún gan ẹmu ló ń kúndùn ṣùgbọ́n ní àsìkò tá a wà ní ààfin àwọn balayé kan wọ́n ti ń ní àtòrí ẹ̀sìn ìsẹ́nì mùsùlùmí ni mí wọ́n tí wọ́n ka àṣà fún wọn gẹ́gẹ́ máa rọ balayé mi wọ́n ní àwọn ò lè bọ Ṣàngó àwọn ò lè bọ Ọya àwọn ò lè bògún pé èṣù ni pé iṣẹ́ èṣù ni báwọn ò lè débẹ̀ gẹ́gẹ́ bí ọba aláyé àṣà báwo ló ṣe gbilẹ̀ sínú inú òrò. ṣé rí ìlú táwa wà ṣé mọ̀ pé ọmọ ò lè bá pèlè ìyẹ́ ẹ̀ lórí ìkọ́ kó ṣaṣọ mú inú àṣà náà bí èmi sí òun ló ṣe sábà bíi pé mò ń gbáṣà lárugẹ dé pé mo tún dáàrin àwọn òyìnbó jẹ́ kójú tí wọ́n ti rí pé kò yẹ kó yé wọn mo tún wá ààyè láti jẹ́ kó yé wọn láti rí fáwọn gan tó wá nífẹ̀ẹ́ sí irú ẹni yóò wá lè dọba tán ó mọ̀ sọ kó wá sọ pé àṣà òun ṣe tí ó yẹ kó ń ṣe kí ló gbé ìjókòó ọba dúró gan àṣà àti ìṣe Yorùbá ni adétàndé sórí àṣà àti ìṣe Yorùbá ni ìran Yorùbá ní dádè nípò míì láwàní ni wọ́n ń wè nípò míì ọ̀pá lásán ni wọ́n ń mú dání nípò míì wọn ìtẹ̀ mú lò nǹkan kan lẹ́yìn orúkọ lásán ṣùgbọ́n nílẹ̀ Yorùbá adé la fi ń mọ ọba ìlẹ̀kẹ̀ ọ̀run la fi ń mọ̀jòyè kí wọ́n á ní àwọn àṣà àti ìṣe yẹn ò wúlò mọ́ ayé tó máa lọ dé adé yẹn kalẹ̀ máa lọ mú nǹkan míì torí ní tó gbé mi jókòó òun làṣà àti ìṣe ní tí ò bá fi ayé káṣà àti ìṣe yẹn mọ́ wúlò mọ́ ayé pé nǹkan tí mo lérò pé wúlò yẹn ni màá lọ jókòó tì torí ẹ̀sìn kan ò pa kan lára ṣe bí ẹ̀sìn àbáláyé wa ló fi àyè gba kìrìsìtẹ́nì ẹ̀sìn àbáláyé wa ló fi àyè gba mùsùlùmí tábà wá torí pé méjèèjì gbilẹ̀ tán lé ní tábà ní kò sí àṣà mọ́
àbí kò sí ẹ̀sìn àbáláyé mọ́ nígbà pé à ń ṣe Ọlọ́run ọba ni Ọlọ́run ọba náà sì dá gbogbo nǹkan fún àwọn àkókò tiẹ̀ àwọn kan ṣàgbé ayé kó tó di táwọn ẹ̀sìn yìí dé ṣáwa ní Sátánì ni wọ́n nínú náná wọ̀ lọ kò rí bẹ́ẹ̀ ìwà àti ìṣe wa ni yóò bí wà ṣé gbogbo ẹ̀ náà láti ń rí lẹ́nìí tá à ń gbọ́ pé àwọn adarí ẹ̀sìn wọ́n gbà yàwó ọmọ ìlú àbí wọ́n gbà yàwó ọmọdé ẹ̀sìn wọn àárín tí wọ́n ń lo àwọn èèyàn jìbìtì kò síbi tí ìṣe òsì ó wà ní ti bàbá láyé náà o gbogbo eléyìí ń sọ fún akójó yé wa pé kò sí ìlú tá àti ilé rí asínú ṣùgbọ́n àwa ọba bẹ̀ lọ tá a bá fẹ́ mú ọ̀lú ọba bẹ̀ láwa lọ á ní àwa ṣe kábíyèsí torí adé wọn àwa tó nípa rí wèrè bá ṣe ń wọ̀lú bọ̀ á ní wèrè ló ń bẹ ń gbogbo ìlú yẹn kò sí ìlú tẹ́ wọ bodi ẹ̀ tẹ́ nípàdé wèrè ó rà bẹ́ẹ̀ bá débẹ̀ tẹ́ rí wèrè ẹ̀ padà ó túmọ̀ sí pé kò sájẹkù ń lu yẹn nìyẹn torí bí ọmọ bẹ̀ kó ya wèrè ó yẹ kí wèrè bòmí mọ́ wá jẹun bẹ̀ so ó túmọ̀ sí pé nítorí pé ọba ni wá ká má ra àwọn tí ó mọ̀ ṣe bákan bákan láàrin wa ṣùgbọ́n mo mọ̀ pé bí ọjọ́ bá ṣe ń lọ sí ọlọ́mọ kó sáwọn èèyàn wa mú láti ṣe òótọ́ àti láti dúró nídìí òótọ́ nǹkan ò pàkan lára gbogbo ẹ̀ ìjẹ́ ọmọ ènìyàn àti ìwà sí ọmọ ènìyàn àti ìbẹ̀rù ọlọ́ọ̀ba ló ṣe kókó. kábíyèsí ká tó tẹnu ìfọ̀rọ̀wérọ̀ ìpè kùsà ìmọ̀ràn lẹ́fẹ̀ẹ́ gba àwọn ọmọ òwe tó wà lókè òkun àtàwọn tó wà lẹ́yìn odi tí wọ́n gbé nínú òrò. ìmọ̀ràn mi sí gbogbo àwọn ọmọ ilẹ̀ òró káàkiri àgbáyé náà ni wípé kódà àtàwọn tó ń bẹ nílé náà tó láǹfààní lè ṣí sí fún wọn lọ́la láti rìn àjò ọmọ ayé lọ pé gbogbo àwọn ọmọ ilẹ̀ òró tó ń bẹ nílé àti jìnnà rere pé kán mọ rántí ilé lábọ̀ sinmi oko Ọlọ́run tó mú wọn lọ ìrìn àjò ó mú wọn lọ láti lọ kẹ́kọ̀ọ́ ni wọ́n yìí sọ yí pé ilé lábọ̀ sinmi oko kò sẹ́ni tó máa ń sinmi lóko iṣẹ́ náà ń fokó ṣe ṣùgbọ́n téèyàn bá darí ilé ibẹ̀ ní òtún á rí ìsinmi àti wípé gbogbo iyì téèyàn bá gbà ní òkèèrè iyì àfowórà àfi ọ̀yàyàrá ni ṣùgbọ́n iyì ti lùlù èèyàn àjẹbí ni torí wọ́n kì í dénú ilé bàbá ẹ̀ wọ́n kì í dénú ilé agboolé ẹ̀ ìdí ìdáàbò máa rọ̀ wọ́n pé kí wọ́n padà wálé kí wọ́n á tún lé wọn ṣe torí pé tí bá a ṣe ò bá ṣe kí ni bá a láfẹ́ lá bí àwọn òbí wọn ò bá rán wọn lọ léèwé kí wọ́n fún wọn láǹfààní àti lọ sókè òkun àbí lọ sí ilẹ̀ bòmíì bóò ni wọn bá ṣe wà ní ipò tó wà lẹ́yìn kí wọ́n jọ̀wọ́ kán máa rántí ìran tó ń bọ̀ lọ́la tọ́láwọ́ sọ fáwọn tó filẹ̀ fún wa pé ibi tá a ṣe dèrè bá a ṣe ṣèrè ìwó dáa ká rí nǹkan gidi sọ Ọlọ́run bó dé ràn wọ́n lọ́wọ́ wá péré òkú dídé òkú ṣe púpọ̀. kábíyèsí. ẹjọ má bínú. Thanks for watching. Kindly subscribe to our YouTube channel, Owutu FM Lagos. Bye.